kò sí ẹni tọ́lọ́run ọba gbàgbé o. Bórí bá pẹ́ nílẹ̀ adìrẹ. Inú ayọ̀ abara bíntín ni gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Tóyọ̀sí Adésànyà àti ọkọ rẹ̀ wà báyìí o. Téèyàn bá sì gẹṣin nínú wọn kò ní kọsẹ̀, nítorí pé ọlọ́run tó dá Hánà lóhùn, ọlọ́run ọba tó dá Sárà lóhùn ti dá òṣèrébìnrin tíátà náà lóhùn, tó sì ta lọ́rẹ ọmọbìnrin làǹtìlanti lónìí. Òṣèré akẹgbẹ́ rẹ̀ Bíọ́lá Adébáyọ̀ ló fi ìròyìn ayọ̀ náà léde lórí ìkànnì Instagram rẹ̀ wípé tọkọtaya náà ti bímọ tuntun. Nínú fọ́nrán kan tí Bíọ́lá fi léde ni Tóyọ̀sí Adésànyà ti ń dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ fún àdúrótì rẹ̀ nígbà tí wọ́n ń wojú Olúwa fọ́mọ, tó sì sọ pé kò ní sí aburú tó máa ṣẹlẹ̀ sí èyí táwọn ti ní tẹ́lẹ̀. Inú ìdùnnú àtayọ̀ làwọn olólùfẹ́ Tóyọ̀sí Adésànyà wà báyìí o. Àwọn ẹbí, ará, ọ̀rẹ́ àti òṣèré akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ń kí òṣèré náà kú oríire, tí wọ́n sì ń gbàdúrà pé ọmọ náà yóò bá a kalẹ̀. Tóyọ̀sí Adésànyà ló bímọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ṣègbéyàwó. Àwa ń gbà ládùúrà wípé gbogbo àwọn tó ń wojú Olúwa fún ọmọ, kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní kó ta wọ́n lọ́rẹ ọmọ làǹtìlanti. Àmín. Àwọn àgbà bọ̀ wọ́n ní òrìṣà jẹ́ ń pé méjì, obìnrin ò dénú. Ọ̀kan lára olólùfẹ́ Priscilla Òjó Nkambala sọ fún un pé òun fẹ́ jẹ́ ìyàwó kejì fún Juma Jux ọkọ Priscilla Òjó. Níṣe ni Priscilla bá fi arábìnrin náà bù, tó sì pe inú ẹ̀mí mímọ́ fún un. Tí ẹ̀gbọ́n Priscilla ìyẹn Festus ò mọ́rọ̀ náà ní kékeré, tó sì sọ pé kí iná kó jó ẹnu obìnrin náà àti pé orí obìnrin náà ò pé. Priscilla wá sọ pé ẹ̀gbọ́n òun ò fi òun ṣeré rárá o. Níṣe làwọn èèyàn wá sọ fún Priscilla pé kó rántí pé mùsùlùmí lọkọ rẹ̀, ó lẹ́tọ̀ọ́ láti fẹ́ iye ìyàwó tó bá wù ú.